eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí ó ní àṣejẹ àtinúdénú tó jẹ́ pé tí a bá rí pé àwọn kan àwọn àfáà ni àbáwọn pásítọ̀ tó ráwọn méjèèjì tán ń dayé láàmú lónìí nìyẹn. Àwọn àfáà kan àwọn lórí burúkú àbáwọn pásítọ̀ lórí burúkú tó jẹ́ pé àwọn orin tó dáńtí wọn ìrìn èké làwọn máa ń rí wọ́n ti dalé onílé rú torí kò wọ́pọ̀ nínú àbabaláwo àbóníṣègùn tí wọ́n dalé onílé rú. Àwọn méjèèjì náà ni torí wọ́n mọ gbìyànjú àti wọ́n bá obìnrin bẹ́ẹ̀ sùn. Ẹ̀yin obìnrin náà ra tójú bọlé olórí bú làwọn àfáà yìí àwọn pásítọ̀ yìí tó jẹ́ pé olórí burúkú ni wọ́n. Àfáà wọn o àmọ́ lóko àfáà pọ̀ bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ gidi ń bẹ. Àwọn àfáà gbà tó bá lọ sọ́dọ̀ wọn àwọn ni wọ́n ní ọkọ rẹ̀ ń ṣe gbá ọkọ rẹ̀ ń ṣàwò kọ́lẹ̀ wọ́n fẹ́ mọ́ wọ́n ti dalé onílé rú. tó wá rí pé bóyá wọ́n rí pé ìyàwó rẹ̀ ń lọ ọ̀dọ̀ pásítọ̀ kan pásítọ̀ ti ń ṣì lọ́nà ìfẹ́ ọ̀fẹ́ dánmọ́nánmọ́ àbí ìyàwó ti kó jáde kúrò nílé ọkọ rẹ̀ ti kó jáde kúrò nílé tí wọ́n ti sọ fún pé ìwọ ló fẹ́ pa á. wọ́n tẹ̀lé pé bóyá ikú ń bẹ lórí ẹni yìí kí ló tó ní agbára àti ṣàdúrà kò yẹ kúkú lórí ẹ̀. àwọn tó ti fẹ́ra wọn láti bímọ méjì mẹ́ta agbọ́tẹni tí ò tí ì bímọ rárá ẹlẹ́kùn sẹ́ ń tún yìgì ni àbẹ́ bẹ́ẹ̀ ń so yìgì bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ní ẹni tó bá tún yìgì ẹ mọ̀ jìyà tó wà fún un tí ò bá dá ẹ̀tún tí ò dá ṣe ni onírọ́ ni ẹ bá mi wá bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín kí ló ń pè bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín tí ò tí ì gbó púpọ̀. Ìgbín kò ń ṣe ìlákọ̀ ọ̀tọ̀ ní ìlákọ̀ ọ̀tọ̀ ní ìgbín tó kéré tí ò tí ì tóbi púpọ̀ gbogbo títóbi rẹ̀ ò ju ọwọ́ mi yìí lọ ẹ ti máa mọ̀ ìgbín yẹn tó máa ṣe kúńbọ́ máa ṣe kékeré báyìí ó là ń pè ní bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín. báyìí wọ́n bẹ̀bẹ̀rẹ̀ ìdí ìgbín yìí àti koríko tó bá wù lórí kùkùté. kí náà ń pè ní kùkùté ẹ̀yin ọmọ Èkó ẹ̀mọ́ tá ń pè ní kùkùté igi tí wọ́n gé lórí tán gé orí ẹ̀ tó ti gbẹ koríko tó bá wù lórí ẹ̀ òun náà ń pè ní kókórí kùkùté. Igi tó bá gé lórí òun ni wọ́n ń pè ní kùkùté tó ti kú koríko tó bá wù lórí ẹ̀ náà ń pè ní koríkorí kùkùté. ẹ bá mi já koríko yìí á wàá bọ ìgbín yìí ni á bọ̀ á sànù ẹ má fi álọ́mù fọ ìgbín yìí o. koríko yìí á wàá lọ papọ̀ mọ́ ìré díẹ̀ á wàá ṣe àṣejẹ yìí á ti lọ ìgbín tí a ṣe yẹn á fi ṣe á fi kó sí á fi yọ̀ sí àmúnigbólóhùn o. gbọ́dọ̀ tá a pèsè náà lélẹ́yìí ẹ dákun mo bẹ̀ yín ẹ ní ṣe àṣedànù ẹ share program mi ẹ like kí ẹ comment. láti fẹ́ jẹ àṣejẹ yẹn láti fẹ́ jẹ bá mi wá ìyẹ̀rẹ̀ òsùn á tẹ ìyẹ̀rẹ̀ òsùn ní Ifá èjì ogbè á wá dárúkọ ẹni tí yálà ọkọ wa ni àbí ìyàwó wa á dárúkọ ẹ̀ sí á wá ya sílẹ̀ mẹ́ta lágbájá mọ́ lágbájá nítorí àwọn ìfẹ́ jẹ àṣejẹ yìí lónìí o. tí n bá ti ń jẹ àṣejẹ yìí kó lọ mọ́ ṣiṣẹ́ nínú rẹ ni kókórí kùkùté ń bá kùkùté kú ni kókórí kùkùté ó ń bá kùkùté kú ni tí ìgbín bá fà ìkarahun àtẹ̀lé tí ìgbín bá fà ìkarahun àtẹ̀lé. èjì ogbè bá mi lọ gbé ọbẹ̀ sínú lágbájá ọmọ lágbájá lónìí tí ò bá rí mi kó má lè sùn kó má lè wo kókórí kùkùté ó ń bá kùkùté kú ni. èjì ogbè bá mi gbé ọbẹ̀ sínú lágbájá ọmọ lágbájá tí ò bá rí mi kó má lè sùn kó má lè wo ìyẹ̀rẹ̀ òsùn má jẹ́ kó sùn má jẹ́ kó wo. á wá da powder yìí á dà sínú ọbẹ̀ yẹn á ti dà sínú ọbẹ̀ tó bá ti di dédé
ìgbà tí ẹni máa ń sùn òun là á jẹ àṣejẹ yìí. Tí wọ́n ti bá jẹ àṣejẹ ilé ẹ̀kan á dá dúró torí pé àmọ́rú ẹni tẹ́ni yìí náà jẹ́ á máa jẹ àṣejẹ yẹn. Táyì bá gbà wá a lè lò lẹ́ẹ̀mẹrin lóṣù ká jẹ àṣejẹ ilé ẹ̀mẹrin lóṣù táyì bá gbà wá dáadáa. Ẹ ká gbìyànjú ẹ̀rọ kí a ṣe ìfẹ́ yìí ó padà, ọkọ rẹ̀ ó kó wálé padà, ìyàwó rẹ̀ ó kó wálé padà, ilé àtọ̀nà wa kò ní dàrú, ní àtolólùfẹ́ wa kò ní dàrú. Èṣù ní ráyè wọlé torí àwọn èṣù náà ni àwọn àfáà àtàwọn pásítọ̀, àwọn náà lè ṣù. Àná ọlọ́ọ̀bá kò ní fi wá sílẹ̀. Ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí máa pè mí sí ní 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ire o.